àṣírí Olúwa bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Wọ̀nyí ni àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ márùn-ún tó jẹ́ wípé oríire ó ti ń dúró dè wọ́n ní ọdún 2023. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú ẹ̀kẹ́ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún ẹ̀kúnrẹ́rẹ́ àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀ mystery of success. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Díẹ̀ nìyẹn sà, ìtọ́wò là mọ́ nínú ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ mystery of stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀. Ìpín ìràwọ̀ àkọ́kọ́ òun ni ìpín ìràwọ̀ tá à ń pè ní Libra. Ìràwọ̀ afẹ́fẹ́ márìnmífín. Àwọn ní gbogbo ọmọ tá a bí láti September 22 títí tó lọ fi dé October 23. Bí wọ́n bá ń bẹ̀ẹ́ yẹn bá mi sọ fún un. Oríire dúró dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀. Ìyẹn wá ní kọ́ ṣọ̀lẹ̀ o. Ìyẹn wá sọ pé kí wọ́n má ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Ṣùgbọ́n oríire tẹ́lẹ̀ dè wọ́n nínú ọdún 2023. Ìyẹn sọ pé àwọn ìràwọ̀ tó kù náà pé kò sí oríire fún wọn. Ṣùgbọ́n àwọn ìpín ìràwọ̀ yìí oríire ń bẹ fún wọn. Márùn-ún ni wọ́n. Ìpín ìràwọ̀ kejì òun ni ìtàmọ̀ sí Sagittarius. Ìràwọ̀ iná àtùpà. Àwọn ní gbogbo ọmọ tá a bí láti November 22 títí tó lọ fi dé December 21. Ẹ bá mi sọ fún wọn wípé oríire dúró dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀. Oríire dúró dè wọ́n. Ìyẹn ò sọ pé kí wọ́n ṣọ̀lẹ o. Ìyẹn ò sọ pé kí wọ́n má mójútó ohun tó yẹ kó mójútó. Ṣùgbọ́n oríire tẹ́lẹ̀ dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí mo sọ is 100% assurance. Ẹ já lọ sí ìpín ìràwọ̀ kẹta. Bí mo ti sọ fún yín pé márùn àwọn ìpín ìràwọ̀ yẹn. Ìpín ìràwọ̀ kẹta òun ni ìpín ìràwọ̀ tá a mọ̀ sí Leo. Àwọn ni ìpín ìràwọ̀ iná tó ń gbóná. Àwọn ní gbogbo ọmọ tá a bí láti 23 July títí lọ fi dé 22 August. Ẹ bá mi sọ fún wípé oríire ó dúró dè wọ́n nínú ọdún 2023 kí wọ́n múra sí i. Kọ́ má ṣọ̀lẹ o. Kọ́ má sọ pé torí pé àwọn ti gbọ́ àsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n oríire dúró dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ múra sí i. Kò sọ pé àwọn ìràwọ̀ tó kù pé kò sóríire fún wọn. Ẹ dá lọ sí ìpín ìràwọ̀ kẹrin. Àwọn la mọ̀ sí Gemini. Afẹ́fẹ́ aláwàdà. Bó bá ń bẹ nítòsí rẹ̀, bó bá ní wọn lọ́kọ àbí láyà, bó ní wọn lọ́rẹ̀, jẹ́ kí fídíò ìjọdún oríire ń bọ̀ lọ́dọ̀ wọn. Ó tiẹ̀ ti tẹ́lẹ̀ dè wọ́n nínú ọdún 2023. Ìyẹn ò sọ pé kó ṣọ̀lẹ o. Ẹ gbọ́ mi yé dáadáa. Ìyẹn ò sọ pé kó ṣọ̀lẹ o. Ṣùgbọ́n oríire tẹ́lẹ̀ dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀ kí wọ́n múra sí i. Bẹ́ẹ̀ ni kò sọ pé àwọn ìpín ìràwọ̀ tó kù kò sọ pé wọ́n ṣẹ́rú o. Ṣùgbọ́n oríire dúró dè wọ́n nínú ọdún tá a wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èyí 100% assurance ni. Ẹ já lọ sí ìpín ìràwọ̀ kan tó kù. Òun ni ìpín ìràwọ̀ tá a mọ̀ sí Taurus. Erùpẹ̀ amọ̀. Bó o bá ní wọn lọ́rẹ̀, tó o bá ní wọn lẹ́bí, tó o bá ní wọn lára, bá mi pè wọ́n sí tòsí níbí. Wípé àṣírí ìràwọ̀ ó tún ti sọ ọ̀rọ̀ jáde o. Wípé nínú ọdún 2023 oríire dúró dè wọ́n. Àìsíkì dúró dè wọ́n. Ọ̀là ń dúró dè wọ́n. Ìyẹn ò wá sọ pé kó ṣọ̀lẹ o. Ìyẹn ò ní kó kọjá àyè wọn. Ìyẹn ò ní kó má bójútó tó yẹ kó bójútó. Ṣùgbọ́n ní 2023 àwọn ìpín ìràwọ̀ tí mo dárúkọ yìí oríire dúró dè wọ́n. Àìsíkì dúró dè wọ́n. Ọ̀là ń dúró dè wọ́n.
ìyẹn ò sọ pé kí àwọn ìpín ìràwọ̀ tó kù, ìyẹn ò sọ pé wọ́n ṣẹrú, ìyẹn ò sọ pé kò sóríire fún wọn, but the 5 lucky star in this year 2023, àwọn ìpín ìràwọ̀ 5 aláṣeyọrí ní ọdún 2023, àwọn ni mo ti dárúkọ rẹ̀. Àwọn ni Sagittarius, Libra, Gemini, Leo àti Taurus. Kò sọ pé káwọn ìpín ìràwọ̀ tó kù kò ní wọ́n ṣẹrú o, bọ́ mi dáadáa o, ṣùgbọ́n àwọn ìpín ìràwọ̀ tí mo dárúkọ yìí, oríire àti àìsèkì dúró dè mú, ó tiẹ̀ ti tẹ́lẹ̀ dè mú nínú ọdún tá a wà nínú ẹ̀. Tìyẹn ni wípé múra kó o ṣe ohun tí ẹlẹ́dàá rẹ̀ fẹ́, kó o ṣe àwọn àdúrà tó lọ pẹ̀lú ìràwọ̀ rẹ̀. Gbọ́ mi dáadáa, gbogbo ẹ̀yin ìpín ìràwọ̀ tó kù, ẹ̀yin náà ẹ ṣe ohun tí ẹlẹ́dàá yín fẹ́. Mo mọ̀ wípé oríire dúró dè ẹ̀yin náà nínú ọdún tá a wà nínú ẹ̀. Lágbára Ọlọ́run ọba Elédùmarè tó dá ẹ̀mí tó dá ẹ̀mí, nínú ọdún yìí a ò ní ṣàṣetì. Wọ̀nyí ni àwọn ọ̀nà tí o lè gbà mọ irú ìràwọ̀ tó ń lò, àbí irú ìràwọ̀ tọkọ rẹ̀ ń lò, àbí irú ìràwọ̀ tí aya rẹ̀ ń lò, àbí tí àwọn ọmọ rẹ̀ ń lò, àbí tí àwọn akẹgbẹ́ rẹ̀ tó ń lò, tí wàá lè fi mọ bó ti máa ṣe láàrin wọn. Welcome to àṣírí ìràwọ̀. Gbogbo yín pátápátá tí ẹ̀ ń bá wa share fídíò wa, ẹ ṣé o, iná ò ní tán ní ọwọ́ yín o. Ọlọ́run á máa bùkún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sponsor wa, Ọlọ́run á dúró tì yín o. Ẹ máa rọ́wọ́ yọ o, ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò. And then reason tí a fi wá sí online láti ju eléyìí sílẹ̀ ni pé ṣe mọ̀ pé gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Pisces. Nọ́mbà mi ò yípo padà, 08054353629. Tó o bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá wa sọ, ẹ follow wa lórí Facebook, lórí Instagram, lórí YouTube, lórí TikTok.